Iṣẹ́ òun ṣe. School ló lọ. School lọ́wọ́. Wá sí. Àwọn parents nǹkan lọ́wọ́. Nígbà yẹn, ó mọ̀ ń gbé. Gbé rẹ́ǹtì náà bí wọ́n pàdé rẹ́ǹtì. Wọ́n náà fẹ́ẹ̀sì ìgbàkan ọmọ gbé lẹ́rí tó ìgbé ní school. Lẹ́rí tó ìgbàkan ọmọ gbé lẹ́rí tó fẹ̀sẹ̀ ó jẹ́ pàdé wọ́n lẹ́rí tó ìgbé school. Wọ́n máa ní wọn gbé ẹ̀yìn wọ́n kan. Ayé dàbí ẹ̀kọ́ rẹ̀. Mọ́ kí ló kọ́ rẹ̀? Kí ló kọ́ rẹ̀? Kí ló kọ́ rẹ̀? Absa. Kí ló kọ́ rẹ̀? Kí ló kọ́ rẹ̀? Bọ́lá sí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àríta máa ń lójú náà. Kí ló ṣẹlẹ̀? Mi ò lọ́pṣọ̀n mi. Nígbà ní bẹ́sà ìjẹ́ ẹmọ tó wò. So ìjọ ẹ̀ ó láwọn ṣe ẹgbẹ́ kan àwọn àwọn ṣe nínú ìkéde. So táì tó bá gbẹ̀pọ̀ mọ́ wá tẹ́lẹ̀. So ó ṣàpadà níbi tí ọ̀nà àti wà ọ̀sán tí ó máa jẹ́ pé èdè tó tókè. So ó ṣàpadà níbi after tí ó wá sọ́tọ̀. So bó ṣe dé ó sọ pé èyí tí jẹ́ because in the way we do it, we fight for it. How good I am to fight for you. So we are the 2 years old day, long teacher, old journey, we didn't buy the hotel. Do some intelligent. So we are as well, the Mozart, we learn this topic, we have so we get that thing in my land. Ti pé ní gas speaking by so àmì náà mo ṣọ́ọ̀kì jọ ẹ̀ ọ̀gbàdúrà àti gbogbo ní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣẹ̀ ní nípa ló síta pé àbúrò àgbọn bá yà bí kíní kan pé ní báyìí sùn. Mo wà láti ìlú kúrò ní. Bí kíní ilé ìlú tó wà ní ẹ̀sìn ìṣẹ̀lẹ̀. Kò sí. Ogun fún àbúrò. Ìgbà ló kó síbẹ̀. Okay. Hello. Ló tó gbé gẹ́gẹ́ wọn. Ọ̀tọ̀ ó ti rí bẹ́ẹ̀ ló tó ti gbé lọ sí ọ̀tọ̀ àwọn olè bẹ́ẹ̀ ti gbé lẹ́yìn. Kí ló mú ẹgbẹ́? Kọ́sí ni mo mú ti fẹ́ ṣe bọ́ọ̀dì. Ìjọba ló gbé gbé síbẹ̀. Ìjọba ìlà bí abẹ́ ìjọba ìjọba. Ìjọba òní ló ń rí. Ìjọba ti pẹ́ nípa wọn ti tẹ̀lé ọdún. Pàtẹ ara rẹ̀ lè pé mọ́, ọkàn parọ́ ni. Excuse me, ó fún méjìlá wọ́n àti fẹ́ rí ohun wọn níbi tí kí náà wà. Ẹ jẹ́ ká gbọ́dọ̀ àwọn tó kólẹ̀ tí wọ́n dàrẹ̀ sí, wọ́n gbọ́dọ̀ rí. Sọ́gbọ́n ọmọ ẹni tó kólẹ̀ láti mẹ́, mo lọ́ dà sí. Kò yé sí. Sọ̀rọ̀ lẹ́yìn àti ìwòsàn jẹ́ àkókò. Ìjọ wo ni ẹ sì náà? Ìjọ Monday bọ̀ ìjẹ́ ẹ̀ta àbí ìjẹ̀rin ni wọ́n mú rìpọ́tù yẹn wá tí wọ́n fi tíráàkì kìíní yẹn káńtà náà ti bá àná làwa tó bọ̀. Èmi lè ṣiṣẹ́ ìwọ̀n kan lọ́sàn o lè kán fún ara rẹ̀. Ó ti di mélòó ló ṣiṣẹ́? Òṣèré kí wá ló fún ẹ nígboyà àti gé. Aláyé ọmọ ìwé mọ ìdábílá náà. Ní ìlú náà ni ìwé mọ ilẹ̀ sáyẹn ìgbésọ̀ rẹ̀ lánàá. Lórí ìlú. Ní option. Wọ́n mọ kékeré. Adúlọ̀ kan náà. Ọ̀nà náà àti àárẹ̀. Wọ́n mọ kékeré. Èmi ẹ̀ bá rí ọjọ́ ọ̀dẹ̀ lóṣù. Ọmọ àtàlẹ̀ kòtò. Nílé Alégé lẹ́yìn ìgbà. Ilé Alégé ni. Oníṣàlẹ̀ kòtò olúkọ ní ìsàmù olúkọ ní ìgbà. Jẹun gbàdé ẹsẹ̀. Wọ́n mi ẹ̀kọ́. Ìgbóòlù ẹgbà sọ́ṣọ́ àǹtàwálò. Nọ́mbà kí ni ẹ nínú ọmọ? Nọ́mbà kí ni? Nọ́mbà ọmọ yẹn. Wọ́n náà ní first born. Àwọn mélòó ni wọ́n wà lẹ́yìn? Àwọn márùn-ún. Àwọn ní ìdíkò ṣogun owó.
mo kí gbogbo ojú gbogbo ọkàn gbogbo ẹni tó lóore ọ̀fẹ́ àti wò mí àti gbọ́ mi ẹ gbọ́ àdúrà mi kẹ́ ẹ sàmì sí bólúwa tí ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ohun tí ó jù ẹ́ lọ kò ní ṣe ẹ́ ohun tí ó ṣe ẹ́ kò ní jù ẹ́ lọ ṣé kí n tún sọ ohun tí ó jù ẹ́ lọ kò ní ṣe ẹ́ ohun tí ó ṣe ẹ́ kò ní jù ẹ́ lọ sàmì dáadáa sàmì sí o kò ṣàṣàrò lórí ẹ̀ bóun tó ń ṣèyàn ọba ti ju èèyàn lọ ìyókù mọ̀ kéré bí ohun tó ń ju èèyàn lọ ọba ti ṣènìyàn ìyókù mọ̀ kéré ṣùgbọ́n tó ń ṣe ẹ́ tó bá ti jù ẹ́ lọ àbí tó jù ẹ́ lọ ṣe ẹ́ á ó lágbára díẹ̀ ogun apá owó ọ̀ka agbìyànjú títí kò ní jẹ́ ìpín ẹ̀ ẹ sàmì ẹgbẹ́ tó ẹ̀mí ẹ fọwọ́ àdúrà bọ́jú tó ẹ̀yin àfáà wa nílùú Ìlọrin àpò ọjọ́ méjì jọ mẹ́ta o báwo ni gbogbo ọ̀dọ́ yín lọ́hùn-ún ẹ jẹ́ ayára wa ní ọgbọ́n òye àti ọ̀rọ̀ kì í sàwọn tó ń ṣépè àti ẹ̀ràn kọ́sítọ́mọ̀ wa lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ nígbà tí ọ̀rọ̀ Abdulrahman ti ṣẹlẹ̀ àwọn ọ̀rẹ́ wa lérí Ọ̀yọ́ nǹkan gbogbo tí wọ́n máa ń ṣépè tí wọ́n máa ń bèèbú ẹnu wọn wọ wòwò wọ́n dákẹ́ jẹ́ fún bí ọjọ́ mẹ́ta bóyá a tún lè fún wọn láyè kan tó sílẹ̀kùn kan tún ganu ègbú báyìí àwọn Ganiyu àwọn Rasidi Saidi gbogbo wọn bóyá tún lè ganu èpè tí wọn ò bá ti lórí tí wọ́n ń rò tó bóníká ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Abdulrahman tó pààyàn ní Ìlọrin ó tó tí èèyàn máa dá sí lójoojúmọ́ bọ̀tẹ́lẹ̀ kejì rẹ̀ ti máa sọ̀rọ̀ àwọn kan ti sọ̀rọ̀ bí ẹ̀mẹ́wàá ojoojúmọ́ làwọn kan fi ṣe program ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ náà ṣùgbọ́n mo fẹ́ pè wá sákìyèsí ìrìn àjò mi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀yin ògo Ìlọrin ògo Ìlọrin ògo Ìlọrin ògo Ìlọrin ẹ̀pẹ́ mẹ́ta mo pè yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kò sọmọdé nù yín mọ́ kò dé sọmọdé nù àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ náà mọ́ ẹni tẹ́ ẹ gbé dání ni wípé gbogbo tó bá wà bàjẹ́ kẹ́ ẹ fà wọ́n fúnjọba tí ìbá tún sẹ́yìn lẹ́mu ẹ dúró láti ran àwọn adájọ́ ọlọ́pàá gbogbo ẹ̀ lọ́wọ́ láti tọwọ́ ìbò àbàjẹ́ bọlẹ̀ ní Ìlọrin ẹ wá lọ ẹbọ nù ẹ́písòdù kan tẹ́ ẹ sí kàn yìí ẹni dáàsọ àìtẹ́sí ń gbógun ti àwọn ẹlẹ́bọ pàápàá àwọn ọlọ́sùn kíró àwọn nǹkan wọ̀nyí má bàa máa ṣẹlẹ̀ kí ló yìn fọ́ọ̀fọ́ ọlọ́sùn ní tó ṣẹlẹ̀ bóyá mo lè bí yín léèrè tẹ́ bá máa gbọ́ mọ̀ràn mi òtítọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa rí ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látòrí ta lọ lọ́rùn Ògo Ìlọrin ẹ̀ ṣe fi ta lọ́rùn sílẹ̀ Abdulaziz Adégbọlá fọ́tò ta lọ lọ́rùn ẹ̀ ṣe fi ayé ẹ̀ sílẹ̀ kẹ́ mú nǹkan mi ṣe bóyá kí n rán yín létí nígbà tí ẹ mú ta lọ lọ́rùn mo sọ fún yín pé ẹ máa padà sọ́ọ̀lì celebrity láwọn àkókò yẹn tí wọ́n ń gbé lọ sí court incident kan ṣẹlẹ̀ tó claim ẹ̀mí àwọn èèyàn pẹ̀lú ọkọ̀ tí wọ́n gbé ta lọ lọ́rùn sí mo sọ fún yín pé orí yàtọ̀ sórí ẹnu ọjọ́ mẹ́ta ilẹ̀ tún bóde fún un tẹ́sán pé ó ní 27 counts lẹ ló ní tẹ́ máa bá a fà á nínú ẹ̀ lẹ ti fi sọ wọn pé kàtọ́ nǹkan wà tí wọ́n gbé orí àáfàá kan sórí àáfàá yín ńlọrin tó ń ja kọ́ńfù tí Adégbọlá Abdulaziz ta lọ lọ́rùn fọ́tò tó bá ní 27 count ẹn tó fún àwọn ajá kọ̀ọ̀kan lórúkọ àáfàá lọ́rin how many counts ló máa ní ẹ jẹ́ àrònú sí dáadáa ẹ ṣe nọ́mà ẹ lọ ṣe nọ́mà àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ rán ẹ rán tó yẹ kẹ́ ẹ bọ̀ ẹ bọ̀ òkú bó yín kò bọ́ tó yẹ kó bọ̀ ó ń tòwú bojú abẹ́rẹ́
ṣé kí n já yín sí bí ọ̀rọ̀ àwọn ọmọ ta kò síbi tá sì ṣe ò sí kò síbi kéésà sì ṣe nìkan kò síbi tọ́mọ líle ò sí kò síbi tí wèrè ò sí kò síbi tí àwọn ọ̀bàyéjẹ́ ò sí inú oníṣẹ̀ṣe inú kìrìsìtẹ́nì àbí àfà ṣùgbọ́n tí ẹ̀ ń sọ tẹ́ ẹ fi bá àwọn èèyàn sọ̀rọ̀ òun ní ọ̀pọ̀lọpọ̀ irọ́ ẹ̀yin àfà nílọrin ìlú Ìlọrin kì í ṣèlú jàgídíjàgan kì í ṣèlú fìtínà ìlú Ìlọrin ló dáa jù ní gbogbo àgbáyé àtijọ́ rí báyìí ẹ tún ń parọ́ mọ́ àwọn àbàdàn páwa lára orí at the end a rí i pé gbogbo páàtì ẹ̀yin lẹ́fi ṣe súyà kò sí ní tó kàn bàdàn àbílù kankan nípa ẹ̀ ẹ sáfẹ́ fa orí Ìbàdàn sínú wàhálà ó mà lágbára gan o ẹ gbọ́ mi dáadáa kò sílùú tí wàhálà ò sí ẹ yé claim holiness ẹ lọ sort out problem yín bí tó ti yẹ kẹ́ sort out ẹ yé máa sọ pé ẹ̀yin lẹ̀ mọ́mọ́ ẹ ti ní kìrìsìtẹ́nì bí èmi ṣe jẹ́ ẹlẹ́bọ ni wá pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe fine kí ni ká pè yín ọwọ́ ẹlẹ́bọdà lórí ọ̀rọ̀ Abdulrahman tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ń pè yín ṣàkíyèsí kan ǹjẹ́ ẹ mọ̀ pé nígbà tí Abdulrahman tí ó máa fún ọmọ yẹn tí ó máa gé wẹ́wẹ́ ǹjẹ́ ẹ mọ̀ pé ó máa ṣe bísímìláì àbí Allahu Akbar ṣé ẹ mọ̀ pé yóò sọ gbólóhùn yẹn jáde níbi tó ti pààyàn yẹn ǹjẹ́ ẹ mọ̀ pé yóò máa kírun níbẹ̀ níwájú ń bí a máa kírun lẹ́yìn òun sálápàtà èèyàn ọmọ lágbára gan o tí ògo Ìlọrin bá fẹ́ ṣiṣẹ́ ẹ mú látòrí àwọn wọ̀nyí tí mo fẹ́ fi hàn yín ètò gbé owó dání yìí tó sọ pé 800,000 àtúnra mọ́tò fún yín lọ́la ẹjọ́ sí wọ́n fi ṣe àfa àwọ̀ṣẹ́ ní Central Bank ni so ń ṣiṣẹ́ ní NNPC ni tó fi rí 800,000 ètò mú 3.5 tí wọ́n gbé fún àwọn àfa mílíọ̀nù owó ọpẹ́ ni ṣé wọ́n ń ṣiṣẹ́ nílé epo ni àti àwọn oríṣiríṣi àwọn fídíò tí mo fẹ́ fi sáré hàn yìí ẹjọ́ ẹ mọ́ pàjá lọ́bọ̀ fún wa mọ́ àwa fẹ́ràn yín gidi bí ọmọ Yorùbá pé ẹ̀yà kan náà la jẹ ẹ̀yin lẹ́yìn ara yín sọ̀rọ̀ pé Ìlọrin kẹsẹ̀ lu Yorùbá kẹsẹ̀ lu kinní kan àwọn gbà pé lu Yorùbá ni àwọn gbà pé ẹ̀yà kan náà ni wa ẹ̀yin lẹ́yìn pera ara yín pé ẹ̀ kì í ṣe ara wa ṣùgbọ́n ogun tẹ́ ẹ̀ ń fi ń jara yín ó mọ̀ pọ̀ gan ẹjọ́ ẹ lọ pera yín ṣàkíyèsí ẹ lọ pera yín ṣàkíyèsí ẹjọ́ torí Ọlọ́run níbi tá a fẹ́ràn yín dé àtúníṣẹ̀ṣe àti pásítọ̀ mi máa dúró republic báyìí á dẹ̀ máa sọ̀rọ̀ àmọ́ pé wàláì tàláì tí mùsùlùmí ò ní ṣe mistake kó pe Jésù gbọ́ níbi tá a nífẹ̀ẹ́ ara wa dé galamia gbogbo fìlà yín àwọn ọ̀dẹ̀ máa dé mítà fìfẹ́ bá yín lò sí ẹ̀yìn kan héètì gbogbo àwọn èèyàn tó kù ẹ sọ̀rọ̀ ayé di holiness nígbà tó yẹ pé gbogbo ń tẹ́ ẹ sọ fún wa nínú ayé tó já sírọ́ èyí tẹ́ ẹ ń ròyìn fún wa ní àlùjánnà kí là á bà ń bẹ̀ 72 wife ṣé kò ní padà já sí irọ́ ẹ lọ ṣàtúnṣe yóò dára fún wa ẹ sáré wo àwọn kìíní ìpápàpà kẹ fún mi. 100 million owó ọpẹ́ ni ẹ̀yin mà kọjá báwọn ó tó gẹ́ lórí social media ẹni ṣùgbọ́n ẹ kọjá báwọn 100 million owó ọpẹ́ ni ẹ̀yin mà kọjá. tí agbára kára mọ́tò fún lọ́dún tí ń bọ̀ tó bá ti wà lọ́wọ́ wa á bá ìpè wa a dẹ̀ mọ̀ pé Ọlọ́run náà kò ní yé máa gba àdúrà yín lórí wa àti ìdólówó Ọlọ́run bá yín kó àṣírí wa ni ẹ dákun ẹ má bínú ìpínlẹ̀ àdéhùn ọmọ nítorí ẹ fọkàn balẹ̀ yóò já síbi ire ẹ má kó àwọn ọlọ́pàá àbí kóòtù ní sẹ́tàn fẹ́ ṣe bóyá ọlọ́pàá ó pa tàbí wọn ò pa wọn ó gbẹ́jọ́ sí Ìlọrin wọn ó gbé sábùjá ẹ má kó ọlọ́pàá tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ rẹ̀ wọ́n á bọ́ sórí WhatsApp ẹ̀ gbogbo àwọn tí wọ́n jọ wà ní platform gbogbo wọn ni wọ́n máa kó ẹ má kó ọlọ́pàá níṣẹ́ ẹ má kó adájọ́ níṣẹ́ wọ́n mọ iṣẹ́ wọn bóyá wọ́n pa àbí wọ́n dá sílẹ̀ ẹ fi yókù lẹ̀ fún ìjọba. tẹ bá rí àáfàá burúkú yìí kò tí ì bọ́n ṣe ní gẹ́gẹ́ bí àáfàá Lágbàjì ṣe sọ pé ó yẹ kó kú lóòótọ́ àmọ́ kò tí ì lè kú sí i torí tó bá kú sí i wọn ò ní túṣu dẹ́tà lẹ́kùn ọ̀rọ̀ ò ní dùn in fact nísìnyí ó yẹ kán fún ní maximum security nǹkan kan ò gbúdọ̀ ṣe àáfàá yẹn Rahman nísìnyí
wọn ò gbúdọ̀ gbọ́ pé inú rún, orí ò gbúdọ̀ fọ́, ẹ̀dọ̀ gbúdọ̀ dùn. Ifá presidential kini treatment ló yẹ kó máa fún sí, kò gbúdọ̀ kú torí pé bó ṣe wà yẹn gan òun gan náà ní kọkún sí láti cover a lot of atrocities. Irọ́ ni kò gbúdọ̀ kú, tó bá tiẹ̀ ṣe máa pàpà kú torí tó bá kú nísìn wọn ò ní on route gbogbo àwọn nǹkan tó gbìmọ́lẹ̀. Àwọn èèyàn ló wà lórí lábẹ́ orò tó rò fi ń ké, àwọn èèyàn ló wà lẹ́yìn ẹ̀, òun ní kọ́kọ́ ò lè dá ṣiṣẹ́ yẹn, tó bá kú sí kò lè dùn. So wọ́n láti túṣu désàlẹ̀ kòkò, tó bá tiẹ̀ máa pàpà kú, tó bá dẹ̀ kú máa kú, òun ní kọ́kọ́ ló máa dákú. Ẹ má jẹ́ káwọn èèyàn máa solicit àbí kó máa dìtẹ̀ pé kó gbúdọ̀ kú sí presidential treatment ló yẹ kó fúnra mọ́ ń sìn níbi tó wà, kó gbúdọ̀ kú torí tó bá kú àṣírí ọ̀pọ̀lọpọ̀ máa kú pẹ̀lú ẹ̀. Òun nìkan ò lè dá ṣe nǹkan tó ṣe yẹn. Níbo ló ta orí sí, níbo lórí wà, orí ọmọ ọlọ́mọ mélòó irú ẹ̀ ló ti pa. Tí ó bá kú báwo náà ṣe fẹ́ get to the bottom of the matter. Ìyẹn gbọ́ títà ó jókòó. Ṣé rántí pé mo sọ̀rọ̀ nípa risk assessment? Ara àwọn nǹkan tó jẹ́ kí ọkùnrin kó ṣe ìjàmbá fún ọmọ yẹn ni wípé kò risk assess kó tó kúrò ní. When you are going to meet a stranger, abẹni tó ò meet rí, má tó o bá tiẹ̀ jẹ́ kẹ́ni kọ́kọ́ mọ ibi tó ń lọ, tó o bá débẹ̀ impression tó máa fún onítọ̀hún ni pé àwọn kan dúró díẹ̀ níbì kan, wọ́n mọ ibi tó ń bọ̀, àwọn sì ẹ́ dẹ́nu ọ̀nà lọ́ fi padà. Wọ́n sì mí dẹ́nu ọ̀nà torí pé mi mọ bẹ́ ṣe máa fíìmù ṣe ní pé kí wọ́n padà, àmọ́ wọ́n wá ga round sí bí àpàlọ̀ kan dèmí. Jẹ́ kó mọ̀ pé o léyàn around, bó o bá tiẹ̀ léyàn around, má give yourself out. Mo ti sọ kíní rí pé risk assessment starts from you. You should start doing your risk from you. Níbi níbo ló ń lọ, kí ló ilé tó filẹ̀, ta ló mọ ibi tó ń lọ, kí mọ ibi tó ń lọ, ẹni tó ń lọ bá, ṣé o jẹ́ kó mọ̀ pé àwọn èèyàn mọ ibi tó ń lọ tó ti ń bọ̀. Tó o bá fẹ́ lọ bá stranger tó o mọ̀ ọ́n rìn, even tí o bá ń ṣe stranger, ó lè jẹ́ family ẹ̀ tó o trust tó fi ipò wà ibù, má jẹ́ kó ní impression pé èèyàn ò mọ ibi tó wà. Má fún wọn ní impression pé wọn ò mọ ipe ọ̀dọ̀ ẹ̀ ló wà. Tó bá yẹ pé irú lady yẹn nísìn bó ṣe dọ́dọ̀ Abdulrahman, ó fún Abdulrahman ní pressure pé ìkómọ ni mo ti kúrò o. Àwọn ọ̀rẹ́ mi dẹ̀ ló sì mí débí, wọ́n padà láti padà sí ìkómọ ni, bọ̀ wọ́n mọ̀ pé bíbá yìí ni mo wà, kò ní carry out jàǹbá tó ṣe yẹn. Tí nǹkan bá ṣẹlẹ̀, ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọgbọ́n kéékèèké kan nínú ẹ̀. In tó jẹ́ kó mú àṣẹ ẹ̀ṣẹ̀, in tó jẹ́ kí àṣẹ yẹn kó ṣeé ṣe, in tó jẹ́ pé evil yẹn kó ṣe carry out, òun ni pé lady yẹn go risk assess ara ẹ̀ kó tó kúrò nílé. Lady yẹn kò cover ara ẹ̀ up. Lady yẹn kò carry out security and safety measures kó tó kúrò nílé. Ẹni tó ò bá ti mọ̀, even family member tó bá fẹ́ lọ rí, tó mọ̀ pé òun nìkan ló ń dágbé, àwọn èèyàn ò wọlé wọ̀de, àbí even ìyàwó àti ọkọ wọ́n máa ń carry out evil. So àwọn tó ò bá ti mọ̀, anybody don't trust anyone. Mo sọ fún àwọn ọmọ mi láti mo bá wọn sọ̀rọ̀, mo ní ẹni tí mo trust láyé mi ní ilẹ̀ ní tí mo trust ní pé bóyá tí mo lè fi àwọn ọmọ mi tí mo lè relax, tí mo trust tó jẹ́ family, òun náà làbúrò mi, ẹni tó bílé mi. Honestly, yàtọ̀ sí yẹn kò sẹ́ni kankan tí mo lè sọ pé okay, ẹ jẹ́ ká yọ àwọn ìyá nǹkan kan kúrò ń bẹ ọ̀bọ̀ pé family yẹn nǹkan kan tí mo mọ̀ pé torí irú àbúrò mi mo mọ̀ pé ó lè fẹ̀mí ẹ̀ lẹ̀ fún èmi. So àwọn ọmọ mi súnmọ́ mi, mo mọ̀ pé nǹkan kan tó bá kàràǹgídá tó bá jẹ́ tèmi, mo mọ̀ pé àbúrò mi kò sí nǹkan tí ò lè ṣe nítorí mi. So má trust even your family, má trust anybody, má trust èèyàn kankan. Tó bá ti ń lọ, ọmọbìnrin kan wá sọ̀rọ̀ nígbà kan, àwọn èèyàn gbé hánu bẹ́ẹ̀ wọn ò mọ̀ pé ayé ti polúkúmuṣu. Ọmọbìnrin yẹn ní tí ọmọ wọn ò lè jókòó sẹ́sẹ̀ bàbá ẹ̀ àbí sẹ́sẹ̀ ọkọ, àwọn èèyàn attack ọmọbìnrin yẹn, ṣé kò trust ọkọ ẹ̀? Kò rí bẹ́ẹ̀. Ẹni tó sọ bẹ́ẹ̀ mọ ibi tó ti ń bọ̀, ẹ̀ mọ ibi tó lọ, ẹ̀ mọ ibi tó ti ẹ̀ mọ nǹkan tó ti rí láyé. Tó ti yẹ yín, ẹ̀ mọ nǹkan tó ti rí láyé. Mo rántí ńgbà táwọn ọmọ mi wà ní kékeré, tá bá lọ kí mọ̀m sí mi, ó ní uncle ọmọ mi obìnrin wá jókòó sí ẹsẹ̀ uncle ẹ̀ kan. Bí àbúrò màmá mi ṣe bọ́ síta nìyẹn, ó lé ọmọ mi obìnrin yẹn dìde kúrò ńbẹ̀. Wọ́n ní kí ló dé? Ó ní rísì tó ń ṣe bẹ́ẹ̀ ni wípé torí táwọn ò bá bẹ̀rẹ̀ láti inú ilé, kó má fi pé bóyá ó right. Ipe even bàbá ọmọ tó jẹ́ ọkùnrin gan,
ẹ má máa jẹ́ kí ọmọ obìnrin jókòó sí lẹ́sẹ̀ kì í ṣe pé bàbá ẹ̀ máa ṣe nǹkan kan fún but kí ọmọ obìnrin yẹn lè mọ̀ láti kékeré pé ẹni ọkùnrin is a no láti jókòó sí lẹ́sẹ̀ ó ní ẹ jẹ́ ká start from home pé nǹkan táwọn ṣe nìyẹn kì í ṣe pé bí àwọn láwọn ní kankan bọ́ kó ba lè mọ̀ pé ẹni ọkùnrin at all irrespective is a no so tó dífá fún pé when you are going out always do your risk assessment and always put a safety and security measures into place. Ẹ má máa relax pé nothing can happen. Tó bá jẹ́ pé lady yẹn risk assess, tó bá jẹ́ pé ó tiẹ̀ fún bọ̀bọ́ yẹn ní idea pé wọ́n sì mí dẹnu ọ̀nà ilé ẹni o. Mo mọ̀ pé àwọn èèyàn lè ní a kò lè ronú débẹ̀, òun láti ń ṣí àwọn èèyàn létí báyìí kẹ́ ẹ máa ronú débẹ̀. Wọ́n sì mí dẹnu ọ̀nà ilé ẹni o. Àwọn èèyàn dúró dè mí wọ́n wá garan fún mi wọ́n mọ̀ pé bíbá yìí ni mo wọ̀ torí pé mi tí wọ bírí mi ìdẹ̀mọ́ bó ṣe máa fi ni mi ṣe mú wọn wá ibi ìkómọlá wa o wọ́n dúró dè mí bẹ́ẹ̀ o àwọn ọ̀rẹ́ mi gan ló sì mí dẹnu ọ̀nà bọ̀bọ̀ yẹn ò ní carry out evil yẹn bọ̀ ọkùnrin míì tó fẹ́ ṣe burúkú á ti fi stylishly á ti fi extract ọ̀rọ̀ lẹ́nu ẹ láti mọ̀ bóyá òun save láti carry it out or not. A ti fi idea ọmọ yẹn ti kún sí a ti fi idea béèrè lọ pé ta ló mọ̀ pé ó ń bọ̀ níbo lo kinní kan a ti béèrè but àwọn ò kí ń fura nítorí ẹ̀ anywhere you find yourself always jẹ́ kí ọpọlọ ẹ kó máa ṣiṣẹ́ mọ́ ojú ẹ àti gbogbo part ẹ gbogbo sensory organs ẹ ni kó máa ṣiṣẹ́ má pa jẹ́ kí everything ma even tó o bá sùn tọkùnrin bá ń jí gidigidi lẹ́gbẹ̀ẹ́ àbóbìnrin jí gidigidi lẹ́gbẹ̀ẹ́ máa panú ojú kan kó máa di kan ayé ti di ayé even before now kéèyàn máa risk assess gbogbo bí tó bá ti bá rẹ do your risk assessment and please always think of safety nǹkan tó jẹ́ kí ọmọbìnrin yẹn kó pàpà kí bọ̀bọ̀ yẹn pàpà carry out evil act yẹn ni wípé ọmọbìnrin yẹn ò risk assess bọ̀bọ̀ yẹn ó ti establish pé kò sẹ́ni tó mọ̀ bó máa wà lọ́dọ̀ òun èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí bọ̀bọ̀ yẹn ò gbúdọ̀ kú presidential treatment ní kẹ́ fún because ó ń láti extract information lẹ́nu ẹ̀ kó gbúdọ̀ ó máa pàgbà ó bá ní kó pàpà kú kò tí ì yẹ kó kú sí i torí pé tó bá kú sí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló máa bá kú. ó pààyàn tó ní ẹgbẹ́ ẹ̀jẹ̀ Jésù. ya síkè ẹ wọlé ẹ máa wọlé no wọ́pọ̀ padà síkè. ibi tí ó dá sí ní ẹ̀ tó bí mú kí ọ̀nà tó dá sí. ẹ wá wọ̀bẹ̀ lóbi dùn. ẹ wọlé ẹjọba àwọn àṣà àdálóbi dùn ni. a máa gbé tébù orí tébù yẹn ló gbé lẹ́nu. a gbé tébù yẹn ló fún adá. ó kú ọbẹ̀ nù. àdí tébù. ó kú kankan lábẹ́ o. ìjà wa gbé o. gbogbo àwọn kan sáwọn ní nínú. lẹ̀kẹ̀ rẹ̀ gan wà lélẹ̀. ilẹ̀kẹ̀dà. ó ti já bàtàdà. bàtà ọ̀nì. gbogbo kí níwọ̀n ní kẹ́kọ́ àti ìfọ́nṣẹ́ yẹn pátápátá. gbogbo àwọn ilé. mo ló kọ́ ṣẹ̀ sí. ilẹ̀kẹ̀dà. lẹ̀kẹ̀ ni ó ti já sílẹ̀ lẹ̀. ó ti já sílẹ̀ lẹ̀. ẹ máa fídíò. wá fídíò ojú ẹ mọ́. ẹ bọ́ báyìí. tébù yìí náà máa jù. ló wà nínú kìnìún. ẹ̀jẹ̀ náà. a mọ̀ kú déédéé àkókò yóò gbogbo ẹ̀yin ènìyàn mo kí wa o yóò dára fún gbogbo wa ànírà ní sọnù ànífojú sunkún ọmọ o. ọ̀rọ̀ Alfa Bello tó pa ṣé Afusa àbí Afusọ ni wọ́n ń pè ní èdè mùsùlùmí Yétúndé ṣá ní ìlú Ìlọrin ní Kwara State eléyìí mọ̀ tún ọmọ sóni lọ́wọ́ ọmọ sóni lọ́wọ́ o kí ló dé Ọlọ́run tó
èmi á kàn rọ̀ wá máa bẹ̀ wá gbogbo ẹ̀yin mùsùlùmí ẹgbẹ́ wa òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ ó máa ń dàbí ó máa ń korò létí kò sí ní tá a fẹ́ ṣe tí ìdájọ́ ò ní wáyé fún ìránṣẹ́bìnrin gbogbo ayé ló ń pariwo pé justice for Yetunde Afsọ justice for Afsọ Yetunde ọmọ tí ò tí mọ nǹkan kan tí ò tí wọlé ọkọ tí ò tí bímọ tí ò tí ṣe nǹkan gidi láyé adẹ̀kímọ́lẹ̀ Bello yìí ò mọ̀ dájú o ọmọ Ìlọrin ni básìrí ò bá tú lẹ́yìn ọdún díẹ̀ àwọn máa ṣe ṣéwù fún Bello tọ́rọ náà ti gbé mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ wọ́n á dẹ̀ ti fi wọ́n joyè ńláńlá wọ́n pọ̀ bẹ́ẹ̀ o àfáà kan sọ̀rọ̀ tó lọ́pọlọ mo gbàgbé okò àfáà yẹn wípé tó bá jẹ́ èèyàn kan ló ṣẹlẹ̀ sí this very Bello ó wà náà tó máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó máa kọ́ pariwo wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn Ganu Sábọ̀ àfáà Ganu sí tá máa ń ṣépè ara wọn ni àwọn náà ní kínníkínní wọ́n ní skeleton ní cupboard Rasidi Saheed àwọn náà ní kínníkínní tẹ́bá tí gbogbo àwọn tó ń sáré bọ́ta tí wọ́n ń ṣépè tí wọ́n fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ rárá wọ́n ní búburú kan ní abẹ́ aṣọ ìmọ̀ràn mi ni pé gbogbo ẹni tó bá níwà burúkú báyìí lọ́wọ́ ó wà lọ́dọ̀ wòlíì o kódà ó wà lọ́dọ̀ oníṣẹ̀ṣe tá a bá ní òsì lọ́dọ̀ oníṣẹ̀ṣe pé kò sí lọ́dọ̀ oníwòlíì à ń tanra wá jẹ ni nìbàdàn ní àpáta wọ́n sì mú ẹnìkan tó ní chọ́ọ̀chì báyẹn ọ̀dọ̀ òun dì náà pé òun kàn báyẹn ra pààtì yẹn ni òun pẹ̀lú àwọn tó pa nǹkan kan bọ̀ àtẹ̀ntó ra pààtì yẹn ní gbépo lọ́jà ọ̀jalẹ̀ ẹni tó gbà lórí ẹ̀gán lọ̀gá olè gbogbo wọn ó lè ní. ọmọ kan náà bímọ fúnra lára rẹ̀ wọ́n lọ kọ́ṣẹ́ babaláwo bóyá dàmọ̀dì ni ó bímọ fúnra rẹ̀ lábẹ́òkúta lẹ́yìn ọjọ́ kẹjọ ó gbé ọmọ yẹn ó dẹ̀ dù lọ́rùn sẹ́rí kò síbi tí ò sí ó wà lọ́dọ̀ mùsùlùmí ó wà lọ́dọ̀ kìrìsìtẹ́nì ó wà lọ́dọ̀ oníṣẹ̀ṣe but ẹ̀yin ilẹ̀ ìfẹ́ gbòòtọ̀rọ̀ àti ẹ̀wà àmọ̀ pé yóò ṣẹlẹ̀ sílùú Ìlọrin tó jìnnà síná tó súnmọ́ àlùjánnà àmọ̀ pé yóò wá ṣẹlẹ̀ sí ọmọ ìlú Ìlọrin kì í ṣe pé wá gbé bẹ̀ ẹni bọ̀ tó bá gbọ́ Bello nílọrin ọmọ Ìlọrin ni àmọ̀ pé yóò padà ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ògo òṣùpá ògo ìràwọ̀ tẹ́ ń jà nítorí cartoon tí wọ́n yà sórí mídíà ṣé ẹ̀dẹ̀ mọ̀ wé ẹ̀ka newspaper ni tẹ́ máa rí àwọn cartoon tí wọ́n yà tó jẹ́ wípé àwọn kan máa gbá president lẹ́sẹ̀ àwọn kan máa sokùn mọ́ president lọ́wọ́ máa fi mọ́tò wọ̀ oríṣiríṣi àwọn cartoon ni wọ́n máa ń yà lóríṣiríṣi nínú newspaper ayẹ́pẹ́ tó publish ẹ̀ yóò ṣẹ̀wọ̀n vendor tó ta yóò ṣẹ̀wọ̀n oh God editor yóò ṣẹ̀wọ̀n tó mọ̀ pé tèmi pé fọ́tò ló ṣe é ó kàn bá wọn ṣẹ́ ẹni yóò ṣẹ̀wọ̀n 27 counts lẹ́ti gbé sílẹ̀ fún ó blasphemy lẹ́yìn bá káàkiri ẹ̀yin ògo ṣùpá ògo ràwọ̀ ó blasphemy defamation of a character oríṣiríṣi àwọn nǹkan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ lẹ́tẹ̀bàtì àtúnṣe bálàfẹ́ ó ṣe ìjọba àtúnṣe bí àwọn ọmọ tá a kó sílé kéwú bí a ṣe pọ̀ tó tí wọ́n nílé ìwé tí wọ́n fẹ́ lọ lọ́jọ́ ọ̀la tí wọ́n níbi iṣẹ́ tí wọ́n fẹ́ lọ lọ́jọ́ ọ̀la àwọn ọmọ tó wà nílé kéwú tí ò ní iṣẹ́ tí wọ́n fẹ́ dálẹ̀ tí wọ́n fẹ́ fi ṣe sígbà tán náà bá tí wọ́n ti graduate tán ṣe wòlímọ̀ tán kí ni wọ́n fẹ́ ṣe irú nǹkan náà ni gbogbo wọn padà máa ṣe tọ́rọ náà fẹ́ dàbí àfa ńlá wọ́n fẹ́ dàbí àfa àgbà gbogbo àwọn tó wà nílé kéwú lọ́wọ́lọ́wọ́ báyìí kí la fẹ́ ṣe sí for God's sake ẹ bá ní wá nǹkan ṣe sí eléyìí ti ṣẹlẹ̀ ọ̀bẹ ti bá ọmọ lọ́wọ́ bójú ọ̀bẹ lẹ̀ ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe káwọn ìjọba kan bá ní ṣe ìdájọ́ òdodo káwọn òbí ọmọ yẹn kan má jìyà gbé ìfún kan rán lẹ́wọ̀n kan wá pa kó padà di ọmọ ọlọ́mọ ẹ jẹ́ á ṣọ́ra gbogbo àwọn ẹlẹ́sìn à ń bá kínní lọ́wọ́ pásítọ̀ à ń bá lọ́wọ́ oníṣẹ̀ṣe à ń bá lọ́wọ́ àfà
ohun tá à ń sọ fún wa nìyẹn. Kẹ́nìkan wá wẹ́rẹ́ mọ́ kẹ́ máa sọ pé rárá o mùsùlùmí nìkan ló mọ́ jù kò sí kinní kan bẹ́ẹ̀ lọ bá àlù kan sọ pé láéláé gbogbo tó ń pààyàn àwọn oníṣẹ̀ṣe ní kinní kankan so ti tán báyìí so ti tán báyìí so oníṣẹ̀ṣe náà lélẹ̀ ẹ̀ sáàfin oníṣẹ̀ṣe ń lu Ìlọrin níbo lélẹ̀ ti wáyé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká sá eré ká paná gbogbo wàhálà yìí ẹ jẹ́ kọ́lọ́ máa bá wa tú àṣírí gbogbo àwọn wọ̀nyí lọ́kọ̀ọ̀kan yóò dára fún gbogbo wa o ọkàn wa ó balẹ̀ ojú òní tiwa a ní sọkún o Jésù.